this time to welcome the Honorable representing Ido and the Ibarapa East Federal Constituency, Honorable Engineer Rep'Remi Oseni. Gbogbo ẹ̀ta mẹ́rin bá sórí ẹ̀ bá ń pàtẹ́wọ́ fún Oseni. Bó tilẹ̀ jẹ́ pé àwùjọ Mùsùlùmí náà wà tí àyè pàtẹ́wọ́ ṣùgbọ́n tó bá ti di wípé gbogbo ẹ̀ bá rú pọ̀ mọ́ra wọn. Èèyàn máa ṣe tí ó ṣe ṣe fọ́mà náà ni. Ẹ bá ń yòǹbó ànábì fún bàbá wa Oseni. Ẹ̀tún rà ànábì yòǹbó ẹ̀ yòǹbó ẹ̀ dáadáa. Mo kí bàbá mi tí wọ́n jẹ́ aid legislative aid sí bàbá wa Honorable Engineer Oseni, bàbá wa Alhaji Òkèdínà Táíwò èjìrẹ́ ará ìsoko ẹ̀dúpẹ́ lẹ́ńjọ́ orí igi ọ̀kan mo béèrè èjì lọ́wọ́ létọ̀ mi wá akínyó ẹ̀ káàbọ̀ àti gbogbo ikọ̀ rokoff. ẹ̀mí Oseni ó gbowó lẹ̀ ẹ̀yìn ọ̀gbà ni wọ́n lẹ̀ méjèèjì jọ ra wọn lọ́ọ̀ni torí èrò tì í lógún bàbá dé wẹ̀yìn ẹ̀ wò bó lọ́mọ ogun wẹ̀yìn rẹ̀ wò. ti dé o àgbẹ̀lẹ̀. jọ̀wọ́ olúwa láìlá ìlànà ọlọ́run ọba yọ wá jẹ́. ìlànà òkọ́ ọlọ́run ọba yọ rẹ jẹ́. láìlá ìlànà ọlọ́run ọba yọ rẹ jẹ́. alámúnásíra. lákàsọ̀dírà àwọn àdáhàdá àkàwísírà aláàzí àkọ́dàsára wàrọ̀fàánà lákàsíkìrà kàmá àlìhùsìrì yùsìrà ìnàmà àlìhùsìrì yùsìrà. Thank you very much. Yes, sir. Praise the name of the Lord. Allah. Praise the name of the Lord. Allah. Ọlọ́run ni dójú tì wá o. Àmín. Mo fẹ́ kọ́kọ́ kí bàbá mi onínúure tí wọ́n jẹ́ ẹni tí wọ́n bọ́ wa ní oúnjẹ mi ní bíbá ilé ni. Adamallahu hayatahu. Kí n tó bẹ̀rẹ̀ sí wá kí gbogbo ilé. Mo gbàládùra pé gbogbo dáadáa tọ́lọ́run ṣe fún èso ní ìbàjẹ́. Àmín. Ọdùnnú nǹkan tó jẹ́ pé gbogbo wa tí a bá lè dá sí ọjọ́ ọ̀la wa òun là ń dáwó pamọ́ fún òun ṣe torí èní. So wherever your treasure is, that's where your heart will be. So in other words, whatever you do here today will determine how your future, either in hell or heaven, will look like. So mo kí yín kú oríire ojú òní ti yín o. Àmín. Mi ò fẹ́ máa tẹ̀lé protocol láti appreciate àwọn dáàdì mi tí wọ́n wà níbí. Torí ẹ̀ ní bí gbólóhùn méjì mo kọ́kọ́ fẹ́ sọ kí n tó lọ sídìí tí iṣẹ́ tí bàbá rán mi. Torí tí mi ò bá clarify àwọn nǹkan yẹn kò dára. Ní ìwòye àná mo wà níbì kan lÉkòó. I flew from Abuja to Lagos láti attend program kan. Nígbà tí mo parí program yẹn ní nǹkan bí 5 o'clock mo kọrí sí airport mo padà sí Abuja. So mo ní another meeting ní 8:30 ní Abuja, so I went back to do the meeting. Tó bá jẹ́ pé meeting yìí ìpàdé bí program yìí wà important sí mi ni kò yẹ kí n wà bí lẹ́nìí. Mo wọlé ní nǹkan bí around 1:30. Mo kúrò nílé láàárọ̀ again ní nǹkan bí 5:30 a.m. mo tún wọ 7 a.m. flight. Èmi ò mọ ẹni tán pera wọn ní chief host, mi mọ bẹ́ẹ̀ ṣe yẹn chief host lórí program yìí. Torí èmi ló yẹ kí n jẹ́ chief host. Tẹ́ bá lẹ ní chief host. Torí mo gbọ́ tẹ́ ń pe ẹnìkan chief host nígbà tá a bẹ̀rẹ̀.
ẹni chief host. So mo bẹ ẹni tó jẹ́ chief host kó sit position yẹn fún mi. Torí èmi ló yẹ kí n jẹ́ chief host. Yes. Chief host lẹ́ni so that ẹ ní misconstrue mi. Nítorí pé bàbá mi ni mò ń yọ̀ sí pé ẹ nílò láti dá sí wàhálà tó wà nílẹ̀. So ó yẹ kẹ́ ẹ rán wa ń sẹ́ni. So àwa ló yẹ ká jẹ́ chief host. Ká máa receive àwọn èèyàn. Kẹ́ wá máa gbàdúrà nílé. Kẹ́ máa sọ pé yes, àárọ̀ máa ránṣẹ́. So bó ṣe yẹ kó rí nìyẹn ni mo ṣe clarify àárín yẹn. So in other words, even assignment chief launcher tẹ́ fún mi, ẹ kàn rán mi iṣẹ́ tí ò 1999 tá ti padà sórí ìjọba olóṣèlú alágbádá. Mo fẹ́ fi dá yín lójú pé tó bá dàbí ẹni pé a bá farabalẹ̀ díẹ̀, tá a bá wo nǹkan tí President Bola Ahmed ṣe lọ́wọ́ báyìí, bó tilẹ̀ jẹ́ pé kò yé wa tó, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́ báyìí tá a bá fara wa balẹ̀ á jẹ èrè nínú rẹ̀. Pàápàá jùlọ ẹ rí i pé ní bí oṣù mẹ́fà sẹ́yìn a sọ̀rọ̀ díẹ̀ lórí ìyẹn náà nígbà tí a ṣe program kan báyìí. Pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́. Torí tí ò bá sí Bọ́lá Ìgè ni èmi tí mo wà wájú yín lónìí mi ní wà wájú yín. Ẹ̀kọ́ ọ̀fẹ́ Bọ́lá Ìgè òun ló gbé mi débi tí mo wà. Lénìí ẹ̀kọ́ ọ̀fẹ́ yẹn láti ọ̀nà míì ni ìjọba àpapọ̀ fi ń ṣe lọ́wọ́ báyìí. Ó ní à ń pè ní student loan. Student loan yẹn gbogbo ọ̀nà ni wọ́n fi ń ṣe, ó dẹ̀ ní ìtumọ̀ yẹn tó bá farabalẹ̀ wọ́n ó rí pé ó máa jẹ́rìí fún gbogbo àwọn ọmọ wa. Ìkejì tí mo fẹ́ ká tún understand kí n tó kúrò ní orí yẹn ni pé iṣẹ́ tí ẹ tún wá rán èmi fún ara yín tí mo jẹ́ ọmọ yín, ìkánnù wọn ó ní àṣewàǹbílẹ̀ ni. Ẹ rí i pé tẹ bá kọjá lọ síbi òkè mẹ́rin àti bẹ̀rẹ̀ títì tó ń lọ sí ẹlẹ́nu ṣóńṣó, ọ̀nà mọ́kànlá bẹ́ẹ̀ yẹn láti ń ṣe títì lọ́wọ́ ní local government yìí tí mo dẹ̀ rí pé gbogbo àwọn títì yẹn a máa parí ẹ̀ kó tó di ìgbà tí ìjọba tá à ń ṣe lọ kó tó parí. Ní Àwọ̀tán à ń ṣe títì lọ́nbẹ̀, Apẹtẹ Ọlọ́mọ Olóró à ń ṣe títì lọ́nbẹ̀, Ẹlẹ́bú à ń ṣe títì lọ́nbẹ̀, Ọmí Àdìó à ń ṣe títì lọ́nbẹ̀. So bí títì yẹn bó ṣe bá ṣe pín lọ nìyẹn kí gbogbo all the entire local government. Lẹ́nu bí oṣù mélòó kan tá a dẹ̀ bẹ̀rẹ̀ sẹ́yìn náà, mo fẹ́ fi dá yín lójú pé transformer tá a ti pín ní Ìdó local government is over 24. Kò sí federal honourable in the last 24 years put together to distribute 24 transformer. Nítorí pé mo rí pé ọ̀rọ̀ transformer ó ṣe pàtàkì nínú ìgbèríko ibi tí àwa wà yìí. Nítorí pé carpenter wọ́n nílò transformer, aluminium wọ́n nílò transformer, even bricklayer wọ́n nílò transformer, welder wọ́n nílò transformer, tailor wọ́n nílò transformer. So without transformer, even àwọn màmá wa tí wọ́n ń ta Coke, Coca-Cola, Fanta, tí transformer tó bá ti wà ládùúgbò wọn iná wọn ó máa regular. Ìdí nìyẹn tọrọ transformer tá à ń pín bíi gbà tá à ń pín sachet water 6 bọ̀ sẹ́yìn sí. Mo ti kọ́ school 4 fún wa ní Ìdó local government nìkan. IDC primary school kùnà wọ àti tó kọ́. Ẹ bá lọ sí wọ 10 ní kí lorúkọ ẹ̀ lérí àpáta ń bẹ̀ yẹn, school 3 la ti kọ́ fún wọn tá a dẹ̀ ti parí. Sweeper, yes. Mo fẹ́ fi dá lójú pé general hospital 2 mo ti gbé wá sí Ìdó tá à ń kọ́ lọ́lọ́ sí Ìdó Ìbàràpá East.
wọ́n ń kọ́ kan lọ́wọ́ ní Dubai, wọ́n dẹ̀ ń kọ́ kan lọ́wọ́ l'Èrúwà. So federal medical centers tí a ti ṣe ó dàbí eléyìí tá a ti parí completely now. They are about 6 in numbers. Kò sírú rẹ̀ kò ṣẹlẹ̀ rí látijọ́ tá a ti ń ṣe ìjọba ní Ìdó Ìbàràpá East Federal Constituency. Ó ṣe pàtàkì kí n sọ fún àwọn bàbá wa nítorí gbogbo ohun tí mo bá yín sọ ní mọ́sálásí lọ́jọ́ yẹn nìyẹn. Tabákan wà bí tí mo bá ń sọ̀rọ̀ donation. Ẹ dákun. Ara ọmọ ṣẹ́ tí ò bá jíṣẹ́ nǹkan tó ń sọ tó ṣe kò dáa. Torí ẹ̀ ló jẹ́ kí n sọ díẹ̀ fún yín. Àdẹ̀lé fi àkókò yìí sọ gbogbo ẹ̀. Díẹ̀ tí a sọ yẹn. Kò sẹ́ àlèmọ́jọ́ solókun àdẹ̀lé sí wọ́n tó pé torí kí a sọ pé kí àwọn èèyàn máa bà sólé àbí ká má sọ nǹkan kan. So lórí ilé Ọlọ́run tá a fẹ́ kọ́, a ti gbọ́ ọ̀rọ̀ ìyànjú. Kò sí nǹkan tí mo tún fẹ́ máa sọ púpọ̀ lórí yẹn mọ́. Nígbà tí wọ́n sọ wọ́n ní pé mo lọ síbì kan pé mo mú 50 million lẹ̀. Wọ́n ní mo lọ síbì kan mo mú 10 million lẹ̀, 20 million la mú lẹ̀ ńbẹ̀ ní Lágelú. A lọ sí Kìsì, 25 million ni mo fún wọn ní Kìsì. Bá ṣe ń ṣe ní nítorí Ọlọ́run ni pé a mú nǹkan kan wálé ayé, a dẹ̀ ní mú nǹkan kan lọ. Ilé la wá wà lénìí. Torí ẹ̀ ni mo yẹ sọ fún àbúrò mi àti Minister of Power tó yẹ kó náà wà níbí báyìí pé màá bá gbogbo wọn sọ̀rọ̀ láti lè dá sí nǹkan tá à ń ṣe. So fún ìdí èyí èmi ò ní fi owó tí ó yẹ kí n fi ilẹ̀ ń bíbá ilẹ̀ lénìí. Nǹkan tí màá fi ilẹ̀ ni owó tí a fi bẹ̀rẹ̀ mọ́sálásí tá a fẹ́ kọ́ ní Central Mosque nídò, torí pé mo ti concede chief launcher fún àwọn àbúrò mi. So eléyìí tèmi máa filẹ̀ fún wa láti lè bẹ̀rẹ̀ sẹ́ni nítorí pé èmi ni chief host. So the chief launcher can do more than the chief host. That's what I'm saying in summary. Ẹ rí i pé ọ̀rọ̀ ilé kíkọ́ tí n bá sọ pé mi ò ní announce nǹkan tí mo fẹ́ filẹ̀ torí usually kò dáa kí n announce, but tí mi ò bá announce mo fẹ́ fi dá yín lójú pé everybody ó máa sọ pé torí pé chief launcher ò announce àbí host ò announce àwa náà máa fi nǹkan tí a bá ní ránṣẹ́. That's the end of the fundraising. So ìdí nìyẹn tẹ́ fi máa gbà mí láàyè bàbá mi kí nǹkan fi token tí a máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ sílẹ̀ kí ó tó di pé màá máa lọ sí other places tí mo tún máa lọ. While my junior brothers will equally contribute and my leader will equally take charge. Fún ìjókòó tá a wà bí lẹ́nìí láàrin èmi àti àwọn ẹlẹgbẹ́ mi ní Ìdó local government tí wọ́n tẹ̀lé mi wá àti APC, a máa fi 50 million lẹ̀ láti bẹ̀rẹ̀ sí. So most of Salu ala Nabi Karim. Sallallahu alayhi wa sallam. Salu ala Nabi Karim. Sallallahu alayhi wa sallam. Ẹ dákun. Ẹ rí i pé mo ṣe ń sọ lọ 50 million yẹn is for the job to commence. Mo sọ fún chief imam pé 250 million tí wọ́n béèrè kò lè kọ́ irú mọ́sálásí ìgbàlódé ta ní lọ́kàn ní ìsìn. Nígbà tí wọ́n sọ pé 250 million torí àwa bíi márùn tá a bá wà ń bíbá ilé ni mo mọ̀ pé a máa dá 250 million
torí ẹni mo sì kọ́kọ́ mú 50 million lẹ̀. Màá sọ fún federal minister wa ó máa fi owó tiẹ̀ ránṣẹ́. Mo dẹ̀ nígbàgbọ́ pé tí ò bá ju tèmi lọ á súnmọ́ tèmi tàbí kí ó jẹ́ iye tèmi torí ó mọ̀ túmọ̀ nǹkan tá à ń ṣe ń bíbà. Bẹ́ẹ̀ ni Oríyọmí náà tí òun náà wà ń bíbà. Mo fẹ́ fi dá yín lójú pé ẹni tó rán wa àwọn náà gbọ́ Yorùbá dáadáa, so wọ́n á bá mi jíṣẹ́ fún mi. Mo ní nọ́mbà ẹ̀ máa pè o, màá sọ fún un. So chief imam ẹ fọkàn balẹ̀, lọ fọkàn balẹ̀. Àìtẹ̀yìn kálẹ̀ yẹn máa ń dọwọ́ bò, ẹ lọ fọkàn balẹ̀, máa bá wọn sọ. Kò sí nǹkan tá máa sọ sí, wọn ò fi owó gidi lẹ̀. So ẹnu mi gbà bàbá Abirọ́. Masha Allah. So èèyàn 5 péré ló nílò àti dá 250 million. So number 1, number 2, at least mo ti rí èèyàn bíi 2 àbí 3 ń sìn tí mo mọ̀ pé máa pè pé owó tí ì pé o. Lẹ́yìn ẹ̀ chief ò ṣé nǹkan tẹ́yìn mọ̀ ẹran mi ṣé mò ń okay sir. So ẹ má bínú sir. So chairman of the Ido local government representative mo ṣẹ̀ṣẹ̀ wá padà sórí ẹ̀. Sheriff àbúrò mi lòun náà, òun ni council chairman. Whatever may happen, he is the chairman of the Ido local government. So and as the chairman of the Ido local government, irrespective of the party, forget about no, mi sọ pé wo offering kọ́ là ń sọ, eléyìí owó construction ni. Because wọ́n ní kò fi ìgbà kan fi mosque lẹ̀, èèyàn lè wá kó fi 50,000 lẹ̀, 20,000 lẹ̀, 100,000 lẹ̀, offering nìyẹn. Donation for the construction ni mò ń sọ ẹ̀. O ti ń prepare lẹ̀, God bless you. So ẹ bá mi sọ fún chairman of the council, is my chairman irrespective of what we are saying. I am the federal honorable. He is the chairman of the Ido local government. He must contribute meaningfully. And you should emphasize it. Ẹ̀gbọ́n mi náà ló dé jókòó yìí. So àbá ẹ bá mi sọ fún wọn dáadáa. So ojú ò ní tì yín. Ẹ jẹ́ ká yọ̀ bọ́ Adé Muhammad. So on that note, I want to say a big thank you for the privilege that you gave me to contribute to the construction of this project. Thank you, sir. Honorable. Lórí àwọn ògo yín tọ́lọ́ ń ṣe báyìí náà, ó fẹ́ yín páàsì òbí ọmọ òní fẹ́ẹ̀lì yín. Àmín. Ó fi yín gbé òbí ga ọmọ òní rẹ̀ yín lẹ̀. Àmín. A dúpẹ́, Islam dúpẹ́, Ọlọ́run dúpẹ́, Kùránì dúpẹ́, àwọn àfáà dúpẹ́, gbogbo ayé dúpẹ́. Iná àtẹ iná kọ̀ọ̀kan, má ṣe ní òwò ṣùkùṣùkù dá wáyé wá. Àlòdà lẹ́bẹ̀ẹ́ bá tún kú omi ẹwà yìí, ibi ó tún ju bí ẹwà yìí lọ ní dáadáa, Ọlọ́run bá gbé yín débẹ̀. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainakal kawthar, fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Àbálẹ̀ mi Hussein, nǹkan kan wá wà tó kù tẹ́ ṣe. Usually when we come to a place like this, ọ̀nà bíi méjìlá fi máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nǹkan tó gbé wa wá àti ṣe owó àfà a máa fi ránṣẹ́ torí nígbà tá a lọ sí Mọ̀pó tí wọ́n pariwo pé àmì wọn sọ pé àṣìgbà àṣetọ̀ ọ̀tọ̀ lówó ìjókòó ọ̀tọ̀ lówó nǹkan tá a bá lọ. So màá fi fún chief imam, wọ́n bá mi fún the lecturer 1 million naira. Àwọn màmá wa ìyá alájà ní mosque tí gbogbo wọn wà bíbá lẹ́nu, màá fi 1 million naira sí orí ìjókòó. So chief imam máa bá mi disseminate fún mi. Àwọn àfáà yòókù máa fi 1 million ránṣẹ́ sáwọn yìí náà. So lọ́tọ̀, so God bless you, ẹ ṣé gan ni. Torí pé mi ò fẹ́ kó dàbí ẹni pé ẹsẹ̀ máa sọ̀rọ̀ létà lórí fóònù. Thank you sir. Adúpẹ́ púpọ̀ fún Honorable wa. Ar-Rahmanir Rahim. Inna a'tainakal kawthar, fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Ọdún ẹni tó